A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Awuyewuye ti tẹ̀lé àfihàn tí mínísítà agbèfọ́ba Christopher Musa ṣe wípé àwọn ológun Nàìjíríà ti ń gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà (100,000 owó oṣù tó kéré jù àwọn tí ó ti fẹ̀yìntì àti àwọn òṣìṣẹ́ tí wọ́n sì ń sìnlú lọ́wọ́ ṣe àpèjúwe owó yìí ní èyí tí kò lè tó fi gbọ́ bùkátà. Èyí ń wáyé bí wọ́n ti fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu wípé ó kọ̀ àti fi òfin àlékún owó oṣù òṣìṣẹ́ lélẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣèlérí rẹ̀ ní bí oṣù mẹ́rin sẹ́yìn. Láàrin èyí ni ààrẹ Bọ́lá Tinubu pe ìpàdé ààbò lánàá pẹ̀lú àwọn olórí ológun service chiefs, adarí àti àwọn olùbádámọ̀ràn lórí ààbò títí kan Special Adviser on Homeland Security Major General Adéyínká Fámádéwá tí ó yàn sípò nínú oṣù karùn-ún. Ajagun-fẹ̀yìntì kan Abdul Isiaq ní owó oṣù tí ológun gbà lọ́wọ́ kò lè tó ná. Ó ní àlékún owó yìí yóò túmọ̀ sí àlékún iṣẹ́. Sájẹ́ǹtì kan tí ó ti fẹ̀yìntì Zaki Williams tẹ̀síwájú láti béèrè bóyá mínísítà mọ iye tí ó dárúkọ bí ó ti ṣe àpèjúwe ìjọba tó bá ń san 100,000 naira gẹ́gẹ́ bí ìjọba tí kò ní nǹkan ṣe, nítorí bí wọ́n bá mọ ohun tí wọ́n là kọjá wọn ò ní fi irúfẹ́ owó bẹ́ẹ̀ lọ̀ wọ́n. Ó ní lótìítọ́ ìjọba ń gbìyànjú ṣùgbọ́n kí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. Alámòjútó Coalition for Concerned Veterans Abiodun Herbert Dúrójayé ní owó yìí jìnnà réré sí owó tí ó lè tó ológun ná. Láwọn ológun tí wọ́n fi ẹ̀mí wọn wéwu fún orílẹ̀-èdè, gbogbo wa la mọ bí nǹkan ṣe hán tó. Owó yìí kò tó fún ẹni ṣàmójútó orílẹ̀-èdè. Èló ni wọ́n ń ta àpò ìrẹsì, ká má tíì sọ owó ilé-ìwé àwọn ọmọ, owó ilé àti nǹkan mìíràn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú News Central ní Ọjọ́rú, ṣíwájú ìkéde rẹ̀ lórí NC Exclusive Program ní Ọjọ́ Ẹtì, ni Chief of Defence Staff àná ti ní ìjọba ti ṣe àtúpalẹ̀ owó oṣù àwọn ológun sí 100,000 naira. Bákan náà ni ó béèrè fún sẹ̀ríà tí ó le fún àwọn ajínigbé bí ó ti ní wọ́n nílò èyí láti fi dín iṣẹ́ wọn kù jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni gómìnà ìpínlẹ̀ Edo Monday Ọpẹ́bọlọ béèrè fún àtìlẹ́yìn àwọn ọba káàkiri ìjọba ìbílẹ̀ 18 lórí ìgbìyànjú rẹ̀ àti gbógun ti ìwà ọ̀daràn ní ìpínlẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìgbàlejò àwọn ọba láti Edo Central àti Edo North Senatorial District ní ilé ìjọba ìlú Benin ní Ọpẹ́bọlọ ti ní àwọn ọba ṣe pàtàkì nínú ìgbìyànjú àti gbógun ti ìwà ọ̀daràn nítorí wọ́n ń súnmọ́ ará ìlú, wọ́n mọ àwọn tí wọ́n ń gbé nínú ìlú àti àwọn tí wọ́n wọ inú ìlú wá. Gómìnà fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ ẹ̀sùn ìwà ìjínigbé ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ àwọn ará ìlú tí wọ́n mọ ìrìnsí àti bí ará ìlú ṣe lówó tó. Fún ìdí èyí, bí a bá fẹ́ fòpin sí ìṣòro ààbò, a gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ará ìlú. Nígbà tí ó ń fèsì gẹ́gẹ́ bí aṣojú àwọn ọba tí wọ́n wá ṣe àbẹ̀wò, Ojúròmí ti Ròmí His Royal Majesty Anselm Edenojie Kejì fi ìgboyà hàn sí gómìnà bí ó ti ṣe àpèjúwe ìdàgbàsókè gómìnà ní ìwúrí. Ó wá fi dá gómìnà lójú àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba láti ṣe ìgbélárugẹ àlàáfíà, ààbò àti ìdàgbàsókè káàkiri ìpínlẹ̀ Edo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Pa Adétúnjì Adéníyì tí í ṣe bàbá Adéyẹmí tí ó pe ara rẹ̀ ní Director General iléeṣẹ́ ìjọba Presidential Foreign Intervention Promotion Council PFICPC ti ní ikọ̀ ọlọ́pàá wá ṣe ìkọlù sí ilé rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọjọ́ méjì, ba lára ohun ìní rẹ̀ jẹ́, gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú níbi wọ́n ti ń wá ọmọ rẹ̀. Pa Adéníyì ṣàlàyé wípé ọjọ́ Ajé ni àwọn òṣìṣẹ́ aláàbò ya wọ ọgbà ilé wọn ní ìlú Ògbómọ̀ṣọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú pẹ̀lú ọ̀rẹ́ mọ̀lẹ́bí kan tí ó wá ṣe àbẹ̀wò sí wọn. Ṣùgbọ́n alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP Ọ̀jọ̀gbọ́n Sadiq Gombe ti ké sí olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà kí ó kọ̀wé fi ipò sílẹ̀. Èyí ń wáyé bí mínísítà ìlú Àbújá Nyesom Wike ṣe ké sí Adéyẹmí kí ó dẹ́kun àti máa sá kiri kí ó jọ̀wọ́
jọ̀wọ́ ara rẹ̀ fún ìwádìí lórí ẹ̀sùn tí ó pè tako olórí òṣìṣẹ́ sí ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà. Bí a kò bá gbàgbé wípé ọjọ́rú ni Director General Adéyẹmí sọ gbangba ìgbáradì rẹ̀ àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn mìíràn ICPC láti wo bí Ghost Agency ṣe gba àdúró n1.3 billion naira owó ìṣúná fún ọdún 2026. Adéyẹmí tí ó sọ̀rọ̀ láti ibi tí ó fi ara ṣoko sí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Very Dark Man ṣàlàyé wípé òun ti ṣetán àti ṣe àfihàn àwọn ìwé ẹ̀rí tó ṣe kókó láti ran àwọn agbófinró lọ́wọ́ nínú ìwádìí wọn. Bákan náà ni Ààrẹ Bọ́lá Tinubu fún àjọ ICPC ní gbèdéke 30 ọjọ́ láti fi wádìí iléeṣẹ́ tí wọ́n ní kò exist wípé jìbìtì ni. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn àgbà amòfin Fẹ́mi Fálànà wà lára àwọn tí wọ́n kọ́kọ́ fi ìròyìn léde lórí ìkọlù tí wọ́n ṣe sí ilé bàbá Adéyẹmí. Bí ó ti ní wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú bàbá rẹ̀ láìsí ìdí kankan lábẹ́ òfin. Adéyẹmí fúnra rẹ̀ ti ṣèlérí àti yọjú sí ilé-ẹjọ́ èéṣe tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú bàbá rẹ̀. Àwọn ará àdúgbò náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọjọ́rú pẹ̀lú BBC lédè Yorùbá ni bàbá Adéyẹmí ti ní àwọn agbófinró bẹ́ wọ inú ọgbà ilé rẹ̀ bí wọ́n ti ba apá kan barbed wire tí wọ́n ṣe yíká ọgbà jẹ́. Lẹ́yìn èyí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìdánimọ̀ ara wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ aláàbò ìjọba. Ó ní gbogbo inú ilé ni wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ títí dórí kọ́ńbọ́ọ̀dù. Bàbá yìí ní wọ́n fi fún wípé ọmọ rẹ̀ ni àwọn ń wá. Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n lọ́ mọ́ lẹ́sẹ̀. Òun sì dá wọn lóhùn wípé ọmọ òun kì í ṣe oníjọ̀gbọ̀n tàbí ẹni ń dá wàhálà sílẹ̀. Gbogbo ohun tí wọ́n sọ nípa ọmọ yìí ni ó ṣòro fún un láti gbàgbọ́. Nígbà tí kò lè sọ ibi tí ọmọ wà ni wọ́n fi gbé bàbá lọ fún ìpamọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti ṣe àgbékalẹ̀ ìṣúná n1.854 trillion naira tí wọ́n dá lábàá fún ọdún 2026 sí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní Budget of Resilience for Growth and Development. Níbi ó ti ṣe àgbékalẹ̀ ìṣúná yìí lónìí síwájú àwọn aṣòfin ni gómìnà Fubara ti ní àwọn ṣètò ìṣúná yìí láti ṣe déédéé pẹ̀lú àǹfààní tí ìjọba rẹ̀ jẹ́ lórí ohun amáyédẹrùn, ìdàgbàsókè ọrọ̀ ajé àti ààbò bí wọ́n ti ń rí dájú wípé wọ́n ṣe àmójútó owó ìlú dáadáa. Fubara fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú gbogbo ìpèníjà, ìṣèjọba kò dáwọ́ iṣẹ́ rẹ̀ dúró ní ìpínlẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ àṣeyọrí tó lápẹẹrẹ sí àwọn ẹ̀ka tó ṣe gbòógì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ti júwe ilé fún òṣìṣẹ́ ìjọba àpapọ̀ méjì tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ tó ń ṣàmójútó ètò ìdìbò síwájú ìdìbò midterm tí yóò wáyé nínú oṣù kọkànlá. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn US ṣe jábọ̀, email láti ilé ìjọba sí àwọn kọmíṣánná gẹ́gẹ́ bí aṣojú ààrẹ ni wọ́n fi tó àwọn wọ̀nyí létí wípé iṣẹ́ wọn ti wá sópin. Àwọn Democrats bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí pẹ̀lú àwọn ọ̀gá òṣìṣẹ́ àjọ elétò ìdìbò títí kan Arizona Secretary of the State Andrea Fontis bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní èyí tí ó léwu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.